ẹ kó ojúmọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò mí ọ̀nà ńlá fún yín o gbájúlẹ̀ máa lọ ní padà sẹ́yìn wọ́n ní àbòdí ní ti olókun àbòdí ní ti omokun àbòdí ní ti ọmọ ọ̀sà malòkun alòdò fún gbóyún agbára òjò alágbára wọn tó ní láyé orúkọ mi náà kò yí padà babaláwo international ẹ̀yin ọmọ ìyá mi ilé ayé gba ọgbọ́n ilé ayé gba ọgbọ́n sáré ara ẹ má dúró má sáré àsákú bò sáré àsálà láyé má dé kóra ẹ sí wo ẹni tí o mọ bá rìn bóyá babaláwo àfa pásítọ̀ ni wo ẹnu ẹ wo apá ẹ wo ọwọ́ ẹ ṣé wo ẹni tó mọ́ ni àbí ẹni tí o mọ̀ má kó sí ewúkéwu ní wọ́n ẹ ọ lágbára ẹ̀dì màrí jẹ́ kí n kọ́ ẹ níṣẹ́ yìí iṣẹ́ tí mo fẹ́ kọ́ yìí wo iṣẹ́ yìí ewé kíní lélẹ̀ yìí ewé ọjọ́ balẹ̀ gbígbẹ ewé àkókò gbígbẹ wàá sa agbẹ tó bá ti gbẹ bẹ́ẹ̀ yẹn wàá wá kó àwọn ewé àkókò yẹn wàá ṣe kéde wàá kó ewé àkókò wàá kó àti ewé àjọbalẹ̀ yẹn wàá gun nínú odó akúná tó bá ti wàá kúná wàá jọ odó tó lè kọ́ lọ sọ́ọ́ lọ kó lọ wàá lọ akúná bá ti kúná ọmọ ìyá mi wàá mú kíní lè epo bò lélẹ̀ wàá ti lo epo bò separate òun náà ti kúná tó bá ti kúná kí ló máa ṣe ọmọ ìyá mi àti lọ àwọn ewé yẹn lọ́tọ̀ ewé lọ́tọ̀ àwọn ewé méjì yẹn lọ́tọ̀ eléyìí náà wà lọ lọ́tọ̀ tó bá ti wá lọ wá da àwọn méjì gbogbo ẹ̀ mọ́ra bá ti wá da gbogbo ẹ̀ mọ́ra ọmọ ìyá mi tó wá lọ eléyìí náà tó lọ didi dísè káfúrà pẹlẹbẹ lélẹ̀ wàá lọ didi kan wàá lọ já pépà kúrò mẹ́ kó lọ́ mọ́ bá ti lọ́ mọ́ ọmọ ìyá mi pa gbogbo ẹ̀ papọ̀ kí ló ń bá ọlọ́dún máa ṣe wàá lọ sínú irú ike báyìí kì í ṣe má dà mí ọmọ ní gèdègèdè wà mẹ́ ogun kẹpa ni o má lo eléyìí o wàá lọ wá eré ike ẹni ike sáwa bójá kìíní dà sínú ẹ̀ tó bá ti wá dà sínú ọmọ ìyá mi kí ló máa ṣe máa tọ́ díẹ̀ tọ́ sínú cream tó bá fi ń wẹ̀ àbí kó máa tọ́ sí omi kó máa fi wẹ̀ iṣẹ́ àánú ni ó ṣiṣẹ́ fún àánú ó ṣiṣẹ́ fún kọ́ wọ ayé má lè ká èèyàn ó ṣiṣẹ́ fún kọ́ wọ ayé ọwọ́ àjẹ́ ọwọ́ ẹlẹ́bọ lóògùn kó lè kó lára ẹ ọmọ ẹ bẹ́ẹ̀ wẹ̀ tá sí ìyàwó ẹ fẹ́ wẹ̀ tá sí ọkọ ẹ fẹ́ wẹ̀ tá sí ọmọ ìyá mi yóò mú ẹ orí pé pọ̀ ọ́lẹ̀ olóhùn alẹ́ tí mẹ́ fi ṣe ẹ ti rí mo ti lọ ilé ìtàn àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí o tó bá dé ní àsìkíni adòdìdì ẹ máa kó mọ sọ́ọ̀sì àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dé ní àsìkíni adòdìdì ilé yìí pẹ̀lú ikọ̀ mi mo fi ń ṣe o ilé pẹ̀lú ikọ̀ mi mo fi ń ṣe o mo sọ fún ẹ ṣe sínú ilé ẹlòmíín sàtọ́pẹ̀rẹ̀ pé sẹ́lẹ̀ bá wá ṣe kí ló fẹ́ ṣe tó lè bá owó lè fún alára ṣe kí ló fẹ́ ṣe tó lè fún alára ṣe tí ìjọba ní babaláwo máa gbowó lọ́wọ́ ẹ ni ojú ẹ̀ kó fi jẹun sẹ́nu babaláwo tó gbà lọ́wọ́ ẹ bó ní báyìí ṣe máa ń gba 1 million lọ́wọ́ ẹ 1 million so ṣe o and my mama post logo mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan the reason why tí mo fi yọ kúrò lórí kìíní òun ni pé Facebook ó fi ń dìdọ́t wọ́n fi ń dìdọ́t àwọn followers mi that's the reason why tí mo fi post ẹ̀ so I had to go and post my own picture lórí kíní mi so I'm so sorry for that picture mi logo mi mama post ẹ̀ lórí kíní lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí mama post as no mi ní ṣe profile picture mo lè máa fi ṣe real post ṣe understand nìkan mo máa fi ṣe nìyẹn lẹ́kọ̀ọ̀kan mo máa ṣe bẹ́ẹ̀ yẹn nọ́mbà mi wà ń bẹ̀ address mi wà ń bẹ̀ bòdì jẹ́ nìyẹn o àdúrà gbàgbà ọ̀nà àlàfo ẹ má jẹ́ kéèyàn gbá yín don't allow people to scam you tó èmi kọ́wọ́ mi ní ọ̀bà wá sí online wá máa ṣe ní ọ̀mí kúkú ẹ bá wò ó sìn I have more than 14,000 to 15,000 messages tó wà lórí kí mi tí rí ẹ gbé orí WhatsApp ńkọ́ orí TikTok message lọ rẹpẹtẹ orí Instagram message lọ orí Messenger message lọ rẹpẹtẹ gbogbo wa ọmọ rẹ wa o ẹjọ o àdúrà gbọgbà o ọ̀nà máa là fún wa ọdún tí wàá ṣe láyé o ògùn abúlé ọ̀rọ̀ wa tán so thank you very much God bless you orúkọ mi náà kò yí padà babaláwo international ire o.